Kí ló ń rún? Ta ló sọ? Kasi mi. Kì í ṣe wọ́n kiri. Ta ló sọ? Kinote sa. Ta ló sọ? Kasi mi. Ṣé kí ló wá rùn báyìí? Ṣé òun gbóòórùn àbí gbóòórùn? Òun gbóòórùn àbí? Daddy, mummy ó ti di mi bọ́ọ̀rù. Imú tiẹ̀ ti di ògbóòórùn. Yakubu sọ pé mòun ti di ògbóòórùn. Kò sí wàhálà. Kámi wọ́n ń kọ́ sí wọ́n gbóòórùn. O lè gbọ́ nígbà tó yẹ kó wọ́n ló sopa wá kó lè gbọ́ olóòórùn onímú. Mú ẹ kú nbí kíní jàre. Màá bínú sí ẹ o. Sọ wá àwọn ẹgbẹ́ náà. Yakubu wọ́n lè sọ pé dàbọ̀. Kindly subscribe to our YouTube channel Yoruba Pikin and remember to hit the notification bell to enjoy more of our videos. Thanks for watching. Bye. Ó dàbọ̀.